ohia bedene itwedo ya fefe edo ni ro wa kwe ni risi edo ni rewe bu edo ni Africa ohia bu kia o wa bedene usagu wa ya fero wa ya laru dan togedo wa no ere wa bu kia o eteni kwa kwe eteni ko eteni ma ere ya fe wa ya do tota o adodo ta dan togedo ibota ogedo ayena iwe mi ogedene owa ogedo owa nedo bo no wanadia na egbedia iwo ni yo wa rewe amu egbona uga oge onome uga ogunome oge ni pe akere ni ko agbon ya fe no igwa loko no igwa lodo ari wana edogloballovegarden.com edogloballovegarden.com okwo nu ari okeweba odonu awon okeweba wa ya do wa ari eba o ari o ma ye yogo ma ya fe no wa weso ibotare ogedo ayena iwe mi ogedene owa ogedo wagari erun no sa ni maya sun o we ni ra ke baba mo ke baba te no wa o sanera manu dazi o wese na ye de na ni ma wese baba u yo we po mo we e bi no sunu hu o tagbon ya fe ri ma we o me ase hu o tagbon o ku ni no ito se hu o tagbon ya fe ipe yisen ona ye ha ya gbenyan yisen Boge River State in Nigeria, our figure. Who your was a robua, we don't hear the no time of warning. You might have a fair, no. Who will hear the no time in Manado, no, we ragmu, no, Maria Gower, and Maria in Fiang baby no hour, then you know why when the mamma had the my hour. Manado, Nemina Yema, if no young women, no Yema, no at all, but one. Mangua living no, your weddings are no one. Agi magize ga heweba o uyo weapon o ni Jesu Christ na nyama isa ba ya bu kan o yayi wa ya tota ne ati ya ni ka ni aga do iwe mi ma o na ugano o wa ogedo ma hona Nari ma o wa ore do be na ya bo he be no be ye he na be ya ka wa ya fe to ta o no ge ore do re wi o ma re me mi ore do o yo wa ya fe o ise o wa ore do u ga o nakati lawe no ro na kido anota o wa redo wajakati lawe ogo wa na akido anota nya wo wa inota no wo wa ehe na dia na rewuku ugaye o wa ehe na dia na rewuku Aeri ma bowa yi ma bowa o wani e mananwa o wani anabieli ma o wani manado aye wiweri o wani manado nwa manado se no be ri oku no be yomodo akei do nwa ma fu an ma ya ri oku ma ya yomodo o wani na diani awe ebuku de ma bi yo manari pa o wani ni ase ani na na bieli ma ya ni ana tolon le gbe oni a ebuku yan iku de yan se ani ma ri obuku we era ba wo dan yo to ni ma yi ma wo na yo to ni ma o wa o e ke na dia na be ebuku ye ko wa o wa na boy ti mi wegbe awe ri ma bi yi ma ya bo wa o edo uyo o salobwa ise o wa e ke na dia na be ebuku
O wa ne rama bi yama. Rebuku. O igi ogbe. Eko igi ogbe. Ọ̀pẹ́ ní kéhìn mẹ́ni. O wa ne rama. Ya iyama. Rebuku. Eba ni ọ̀rọ̀ igi ogbe. Mo bá ń bẹ̀rẹ̀. O wa ne rama bi yama yin. Ugbenso ẹ̀yìn abẹ́ rebuku oberi yan abẹ́ obi yan. Igi ogbe àrètí ẹ̀yẹ. Ẹ̀yẹ wúwọ́ pa ẹ̀yẹ orí mọ́ pa. Ọ̀rẹ́ mànà yé de ya fẹ́ ẹ̀dàn rún dábò. Eri mànà kwa yí mànà kwa yá bẹ yìn bá. Eri mà bí yí mànà èdò yìn bá. Ọ̀nà èdò sì mà gbé. Eri mà bí yí mà rẹ̀ bẹ pa. Ọ̀rẹ́ èdò sì mà gbé má èdò yìn ẹ̀ má èdò rí ọ̀bùkù. Ọ̀nà igi ogbe. Ẹni mà wá yòbí mà bọ́. Neri mà bí yí mà wá yòbí yàn bọ́ yàn tẹ̀ pa. Ẹ̀yọ́ ni yẹn rẹ̀ ìpa náà. Mànà èdò rí ọ̀bùkù. Ebani igi ogbe. Ebani igi ogbe ka ẹ̀gbẹ́. Èèwọ̀n kéèmà náà rírí lè bá rèé náà lòdù ẹ̀gbẹ́ ni rèé ò wá ní ọrí màhíànà ò wá ní ọrí màhíànà dẹ́rọ̀ máa rọ ọ̀nà sẹ́nà bò wá ọmọ náà yé bọ́ ò wá ní ọ̀rọ̀ àrẹ́bà rùdá igi ògbẹ̀ náà jẹ́ máa rọ ọ̀nà sẹ́nà bò wá ọmọ náà yé sẹ́tì bọ́ ìwà yìí àrẹ́bà ọ̀rọ̀ rẹ̀ pa ẹ̀nà èmi ẹ̀wẹ̀ èmi máa ń wé défiọ́ ọ̀nà wèrè gbéra de ò wá ní ibè àrẹ́bà náà wè kìí là rúmùdá èbá ní igi ògbẹ̀ èbá ìràbà bí yé mọ̀ náà èbá ìràbà náà kọ́ bí yé mọ̀ náà kọ́ náà igi ògbẹ̀ wáyáwá igi ògbẹ̀ òkó ọ̀rẹ́dù ọ̀rẹ́dìyàn gbé igi ògbẹ̀ òwà ní ìràbà bí yé mọ̀ náà ìbáni igi ògbẹ̀ ẹ̀dọ́ ìkíyàn igi ògbẹ̀ ní ọ̀rán ọ̀rẹ́hẹ́ ra ẹ̀rẹ́ àwọ̀ ọ̀nà dòtí igi ògbẹ̀ ẹ̀nà ẹ̀dọ́ ìkíyàn igi ògbẹ̀ ní ọ̀rán ọ̀rẹ́hẹ́ ra ẹ̀rẹ́ àwọ̀ ọ̀rẹ́ bẹ́ bá nókà ọ̀ ìbábò ìbọ́ká bá nókà ọ̀ wọ́n pààyàn gíe uvion pa ya so vie ha aki igi ogbe na wa be ebi na ya wa be ka wa na obi egbe ai do kian na wa ere do no ere wa be na ma ka o wa re owi en me o wi an do gie de o wa na igi ogbe na aki na e do wa aki na aki igi ogbe na wa be o ọ̀rẹ́ bí ẹ̀bẹ́ ọba òun pàjọ gìí ó fi ń pàyà sófin ha ọba pàdánù ọ̀nà tí Ahab ọba ní Ahab ọ̀nà kàmì òpè agbára tí Nabot ọ̀nà wẹ òtọ̀ ọ̀rẹ́ rana ọwá sìkẹ̀ ẹ̀gbọ́ orí yẹn rúndọ̀ ní ìhòòhò kí òtọ̀ náà níyẹn ó mú níyẹn tó máa mú níyẹn wà dọ́ nígbà olúrírí àgbà lọ́wọ́ yẹn rà àtàrí ẹ̀ ó pè á nínú àti Nabot ọ̀nà kàmọ́ bá ní Ahab ọ̀nà wẹ̀ o ẹ̀dùn wọn kí ẹ̀nu ẹ̀rùn dá igi ògbẹ̀ náà ọ̀nà wo sàdọ̀bọ̀ wà mí dàn o sàdọ̀bọ̀ wà mí dàn o sàdọ̀bọ̀ wà nìyẹn kí igi ògbẹ̀ nù wẹ̀ rùn dá wẹ̀ ọba ọ̀nà wẹ̀ gí àwa ìyọba nínú muhun kọ àwọ̀ òdi èkì ọ̀nà àdí wọ ọ̀nà yà ń lòbí ẹ̀ náà fíẹ́ ọ̀bùkà náà wẹ̀ wáyé fíẹ́ báyìí. Why be by a number to win a hill to no great joke by only way ever. On our way, see a bit. It's not the Canada number than a while way buffing. Okoina away, near making a book planning nabot. Now get let by oh, bill and number to bank by Tony or banana motor na younger. Oh, Sarabara, what? Oh, Sarabara, on a gear, I can't say like that without coming. Ahab. Ọ̀nà wùwíwá igi ọgbà rẹ̀ náà bọ̀ tó mú ẹ̀mí ẹ̀ ọ̀nà rẹ̀ gbé náà bọ̀ dìbà ẹ̀ ọ̀nà wa àdìyọ́ bá wù ọ̀nà yẹn mìẹ̀wé tọ́lọ́ bọ̀ náà gẹ̀lẹ́ fi ọdí yóò yá ni ọ̀nà àti yẹn bá ní Ahab ọ̀nà rẹ̀ fi ẹni bí yá ẹ̀ àdìyọ́ bá náà gẹ̀lẹ́ kárakọ̀ ọ̀bọ̀ ẹ̀ àákìn igi ọgbà
e Bible ta ni a ki giogbe ya ga e ya ti e be no wan e giogbe o ga nu pa o ga bu ya fe do elegbe ni de do ye de e ya e de o ye si abo o ni e giogbe ọ̀gá kẹ́hìn ọ̀gá náà táìsì kan òwá ni màá gé dé màá nẹ́ni dìbí ẹ̀dọ́ màá yé yèrè bẹ́ẹ̀ náà yà bò wá ẹ̀ èmi náà wù náà ìwẹ̀mí náà o ìwẹ̀mí náà yà á yé gbére ọ̀rẹ́ èmi náà dẹ̀ kébé náà yà á má ẹ̀mọ́ èmi náà yé dè ọmọ ìgbẹ́ náà yà á sàn tọ́ o gẹ́gẹ́ o rí kékeré náà yà gbọ́n o gẹ́gẹ́ o gẹ́gẹ́ ọ̀tá àbọ̀tọ̀ o máa yí máa ti wẹ̀ fún ẹ náà abe na gbe we dey Friday no dey abe we na mai wo we di keke ni an ri ebe o gbon la dia odun on o na ta na anu na ebe edo ati o wa na ye epokoro bo o do mo ansa ni an dele ansa o yan dele ansa de wa ba dele ansa we dati o wa na ye epokoro bo Arribai. Sayawo, obokan, arribai. Me dati o wa na ye poko bo, ruwa em na te poko. Ha no ma wegbe. Aga do ya be dati o wa be yo. Aga o. Arribai. Ọmọ mi náà ó wà náà yẹ poko bọ̀ epoko ní atọ́sí àwetí atọ́sí àwetí ìpoko ó kébẹ̀ àríyàn kó bẹ̀ẹ̀dọ́ àti ó wà náà yẹ poko bọ̀ mànàdó màá mọ̀ bọ̀ yẹ poko bò wá ṣùgbọ́n ìmọ̀ so yẹn bí yà gbọ́ délé a máa mú ìgbìnà yà bò wà nà kankan ànàkíyàn tó sì wà. Owe babu anahi osaro ugbe o okay bang wa dege what mountain ka dege sin okay esro mo da we adege na o wa dege na uda ko be ya mo ma wa dege na adesu wa Ugbai, this was by Demudia, Ugbai, Okumboa, Ugbai. What am I saying? It's me one waggy. Okay, I'm not dotia. Oh, one I yet poko bo. Grace Okumboa, Ugbai. Anyway, okay, I ain't not by you. Yeah, ain't not by. Gbanaye poko bo ate iwowo adotia o wanaye poko bo wa fi le popo yo iwowo apobo na gbuwa o kwa iwowo poko aya bo wa mo gbe o agege wa ri ade won ni ere iye ni edo mo ni ami o ikamoni ni ameba o wa na ye ran bo ana ye kan sai o come edo o wa na ye ran bo ana ye kan sai be that ye agege o iwo anyway yes iwo ma ye na wo wa ye na o yan wa bun odi wo okay oni gbera na o wa na ye ran bo ana ye kan sa o garan aya bo aya bo bona aya bo bona pa aya bo odiyan o ke ara do ye aya sa kun da be nu si ekoko ni o mana ye kan sa o do alawe o ni do afi we ado ye kan sa aye kan mama yo na ye kan sa be da ti o wa be rio are bai Solomon dem dia ogbe o ari on
Vati o wana ye hambo ana ye kensai. Igegbowa ato ugbe. Ugbe. Saati. Magbe. Koyuwa Azik ugbe. Ko ibi edo yan re o. Adahin. Ekeba. Magbe. Joseph. Magbe. Magbe. Ahwai. Magbe. Koyuwa ugbe. Koyuwa ugbe. Koyuwa ugbe. Goyin okan goyin yan enegbe. Yan enegbe na eno dia na magbe. Yan enegbe goyin gone. Okay? Gai. But that year, when I get born, you can say, Egby man. Egby me, Annie, Egby man. Egby ma. Egby man. What could born a bua? Qua. Egby man. I make a bonny, I could do one, no wigby. What could born a bua? What feel a popo yako? Wọ́n gé pópó wá dé o ẹ̀gẹ́gẹ́ o káàdìbà ẹ̀gẹ́gẹ́ o àtàánà ẹ̀rí ẹ̀wò tánà àtàánà ọbẹ̀ èyí o ìyàdọ̀ amọ̀lẹ́ o ìyàdọ̀ adẹ́rẹ́ ìyàdọ̀ adẹ́rẹ́ wọn ni nọ̀rọ̀ ok gẹ́ẹ̀ rẹ̀dọ̀ àtìẹ̀ òwànáyé kàn bọ̀ kótọ̀ yàsẹ̀ Odukumu. Wakwegwa ati edo. Be edo ati owana yekan bo koto yase odukumu. Owana yekan bo koto yase odukumu. Precious. Imose ogba o. Imosegba o Precious ọmọ rugbe Imose ọgbẹ adìbàyí akpọbọ ní first to Precious akpọbọ ní o adìbàyí ayé gedege asùnkwawo gedege ayé gedege o wà náà yé kẹ́ bọ kótó yà sè odùkùn èkẹ́ àwọn yà bọ nọkẹ́ màtàbà yìí hàn yà bọ. Nọkẹ́ na ká tàṣí ìpókó ọya bọ̀ náà ń sọ ẹgbẹ́ náà ó wà náà yé kẹ́ bọ̀ kó tó yà á sè òdùkùn gẹ́gẹ́ anahin ló sákàáyé òsà ọgbẹ́ Precious ọgbẹ́ ok òsàrọ̀ ọgbẹ́ Solomon ọgbẹ́ ẹgẹ́gẹ́ ẹ̀zálì àná orí ìsànà ọgbẹ́ Nodiana ugbe Constance Osayawe ugbe o yangbe o Bright Owen Osage ugbe yan wa gbe yan okian o goi go yangbe good Awaken ati wa we o wa ikan o we gbe en be man do yagun we awaken Oweke awa koto yeke mama ya soduku gedege o mama soduku na kido idon won odin oweke wa ko bo de gbuwa o oweke omagu gbae oweke na o first so saro gbae oweke na o obe de o agege obe de o ure de todo na o Urereta, gẹ́ò, bàrákíán bò wá, èmi na kàrú, àrí dash. Bàrákíán bò wá, èmi na kàrú, àrí dash. Bàrí ó kọ́ mẹ́. Edo mare o oyoyo barakian bo wa
Evi na kau ari he dash. What do you see na he? I have one. I asked someone no kau no evi na kau ari he. Ari bai. It's not there na ogbe. It's not there na ogbe. Oh, amaye seba. White bolu amaye seba. Wọ́n ta ní kí àmáyé síbà o èmi náà kà ó ayé wẹ́rẹ́ ayé Joseph ugbẹ́ o dẹ́bi àmáyé sólù ìjọba díẹ̀ àmáyé sólù Precious àmáyé sólù Isaac àmáyé sólù Oris Eyoto àmáyé síbà Nusaka àmáyé sólù. Yo, de mina kawari abe holua estimo gbe o sayawe mo gbe ai olu iya ai de mina kaw ai de mina ka mo egui ayoto Ayoto, ye. Ayoto, where can I mean it? That be bad. Oh, bad. That be bad. I going, okay, going, Koyua, bad. Solomon Demuda, bad. Osage, bad. Clarence, bad. Clarence John, going on. Go. Barakambo wa evina karu ari ekan onye dotie ihe kan that we dotie ihe kan ari ekan oh daga ban wa gbe o. Oh yeah, nice one. A nice one. Oh, what are you? Wabi wa kumari kuwa. Do ayambo wa ai heken. Ikana ai kenu na mi ye awa maya do tonso wani ai ton ai do ho ai do sameyo ai do ro ai do vie mi goe avie mu amegoe ono ai heken. I heken. Oh, I don't know. Hangegya, obede o, ya go na. Who are you if you don't lie? We na ya bowa. Do you won lie? We na ya bowa. Why do you won lie? Why me we osogbe. Hey, wa no, osogbe no. Gaye, amen gari gbekeni na esese arido. Oh, amen. Gari gbekeni ne esese arido dash. Barido awu. Edo. Aka jamme ka gbekeni ne. Ame royo gbe. Mena. Ame gbekeni na aido bayu aribai ayon magbe idolo amege igbe keni ne kwere esese arido ado amo olu arido dash Ibam bem da zadoni aido dash even now bolu aido mo pa wa ido ri wọ́n ta wèrè bá sọ pé wọ́n gbẹ́ adùn mẹ́kàn kó yọ òwò ìbáǹdè sí òwò àìdò orí ẹ̀kàn àìdò orí ilẹ̀ àìdò bòwà àìdò orí ẹ̀kàn àìdò yòwò ẹ̀mà òtẹ́ òyà ẹ̀rọ adùn mẹ́kàn
Heu, amega igbekani ne, ekina mena gbeni, esesemense, evani anadoa, baido. Heu, haido bowa, haido gbeken, heu, oviedo, gege o, gege, going, agbeyoto, amaeseva, amaeseva, o, yado gbeyoto, amaeseva, agbolu, gbolu, gbi, oli, do non mais mami no na ya ti akina mi wi do no na agbaze awa me kani wa ya agbe ri o sa te gege ko yo bo kan do wa ama ese ba mami no yin na goyin okan ama egbe yo to ama ese ba goyin okan ya mo yoto ma ado ma ari do rile ari do hun going okan aba mi no going okan ebube kan oba gone ogbera wage taumu ama mi no dio ni agagi gbekani amega igbekani na sase ari do zeken izeken oni manado ti izeken bagwa ti izeken ai do zeken ado ado fia with it I feel very with it ado gbe vie wan go amen de gbe to wa gbe do mi o be na ka wa ho yi to si eri ya gbe akazo ene udaga wapo bon ma izeken wa here ọmọ mi ni ọmọ okay wa be go down he aga izeken na bo isi bo isi gayo ke ba pa wa ge o ta mama we o ka do no ke ba pa iwin no wa ni ari ti ke ba ni pa ba ize kan iwin no wa ni na bo ni na ya bo na ari ti da ari ti iwin no wa ni na ya bo na o ka kina mi ona na le de lo go ye ari on imose idagewa koyo wese saro koyo bari bakebakpa ewuno wani na ha bona agitia de na gitia hey brother Wilfred obokan umando mi fancy obokan koyo magbe saka magbe ke bakpa iwina wani agitia da bagay hekene azekene ke bani pa iwina wani agitia olu bolu ihowa igbeken igbeken madie emolu bagiti nangani inwina wani bagiti inwina wani na ido ahia do bona bagiti omeni igbeken igbolu igbeken yoto igbolu wo ba do na ze bu ozena inwina oni inwina wani na ya bona ke ba pa ba iti inwina wani awa nwina kan bo ba ti inwina ni gbagwa zedo kakabo re inwina ni oge agbolu aka oge akan waka
oge rikevi oge yotaka ihu nani ya fe ke bani pa ihu nani adegbekian uzo anode adegbekian okidode aite ya befo ba ri tie ihu nani wa hen do ni ze going okay o going amami no going okay o going webo ariwa gone táwọn mú rẹ dẹrẹ kébà pa ìwé náà wà ní àrẹ àti ẹ ìwé kan màmí ènìyàn ìwé kan àti ẹ wọ́n dáńdó ìmẹ́kàn o àti ẹ wọ́n dáńdó bọ́ o àti ẹ wọ́n dáńdó ìwé kan àti ẹ ìwé kan ìrìwù kí ẹ ní ìwé kan. Akẹ́kọ̀ọ́ yóò wá ní àyà ọ̀gá òun náà ìwé kan tiẹ̀ àpòbọ̀ yọ ooo ọbẹ̀ ìfilẹ̀ pọ́pọ̀ yọ ooo ọbẹ̀ èdè o ọ̀nà nàní ọ̀ìwádìí ẹ̀nẹ̀sẹ̀ náà yẹ tàṣí yóò ìwádìí àgọ́wọ̀ náà wọn náà ọ̀kẹ́kẹ́ náà mọ̀ ẹ́ wọn náà ọ̀wà náà ìwọ̀n àbẹ́ dìgbò ẹ̀bẹ́ ni mẹ́wọ̀n àbẹ́ dìgbò ọ̀kẹ́kẹ́ náà wọn náà ẹ́ uye náà fiẹ́rẹ̀ na meleyi na yabo wa ati dash oko edo uye na fien na meleyi na yabo wa ati dash bari ti Obaseki gbin weken okay uya Obaseki ya mare de gbonse osaze mare de mense o bait o ya gbona gege uye na fien na meleyi na yabowa ati ha ba ti do sakai osa ogbe oma e no dia na ogbe me wa ya wa gbe owu ha o onko vasar ogbe o ibare jamudia ogbe ana ugbai osamudia me ugbai niki adabi ugbai ha Jackson ugbai adesuwa ugbai Josephine igari ugbai first of all ugbai okay brother Wilfred ugagbe ugbai okay Joseph Ugbe going gone eboni bi wa ona ogodo ekena fien awa fien amedo ale la bani abani ahian do ya bo wa ogodo atie ogodo ogi odi o mami ogi odi o apobo yo ebi do ayé gbére ajá pípé ayé yóò tọ́ náà mi aráyé gbére ayé rè yóò hí àgàwà náà náà ọbẹ̀ èdè o rẹ̀ o ọgọ́dọ̀ mi náà ọgọ́dọ̀ rásẹ̀ tí rọ̀ amẹ̀ tó pọ́n àrí dash bọ̀ yí dé bá. Ogodo raseti rame so pan ari ayi we dem no hin he gege o Josephine koyo ko bi yemen koyo usaze koyo ogodo raseti rame de gana so pan ari Josephine obokina fiona ya obokina ogodo raseti rame de gana agegeko ogodo waye gbesi ogodo raseti rame de so pari ari we mi no ki ari we mi no ki o paro pase boyo o why plaster o e want no ai plaster que é de I na tie plaster le plaster estimate ya woni de ma estimate
o mangbe o ai sa eta sa ai da me yo ya kiri ai ta da me yo èmi paro na hu ai ya lo ai ya lo aka ya lo na ai ya lo na afia na de mina hu yo ọzọkpa eri ugi agbe utu agbe ugi agbe uwari gbe agbe ba ti eni na agbe ai gbe agbe mama pai ti oni mama mama de na ti mama na kana o meni ai mama yo o meni adolo adolo okekere Solomon okekere o meni eta yalo ai sion eta sion basa ki eta sion eta die o meni we dagi we asa meyo asa meyo abalo going okay going gone town everybody ọgọdọ rásẹ tí ramen tó parí hari ta ta mama hari wáyé hẹ ok hari agbọn yẹ yà fi ìran ni ayi kàí ọrọ àwọn agbọn yẹ ìdìran ni yìí ìran ni adò yà gbẹ ègbé ọgọdọ ni aláwọ ọgọdọ ni adò yà gbẹgbẹ igbi agbe kudukundu soto awa agbe ni yan sikan wa do agbe soto ko to e ni ave mama ama oni ama ave mani ameyi lagbera ai okay w daga ai okay apobo ne gbuwa o amami na mi oni agba apobo ne gbuwa o ma yo okay agege o no iso egbe bai ma na obe mi obe no iso egbe o no iso egbe o amana amana money for amama ọ̀rọ̀dọ̀ orí iye dáadáa wọn okòrò amama ọ̀rọ̀dọ̀ ní ọ̀rọ̀dọ̀ orí iye dáadáa wọn abèmí ànámà ọ̀nà ẹ̀gẹ́gẹ́ ìfọ̀n ọ̀pá amáyémí náà gbọ́n ní sí amáyémí náà ìwàyékẹ́ amama ọ̀rọ̀dọ̀ orí iye nẹ́nẹ́mí wọn ìyá dàwọn ọmọ yìí ọ̀nà ọba ọmọ náà bí ẹnu dọ́kọ̀ kìnnà ooo ìsàbíkẹ́ ọbọ̀kìá ẹ̀gẹ́gẹ́ o Wilfred that's good Wilfred ogiagbe ọ̀wẹ́ àgẹ̀lẹ́wáyé hàmà ọgọ̀dọ̀ ni ọ̀wẹ́ yẹn bẹ́ẹ̀ gbé bàbá rẹ̀ ó wà máa ń yíwá mi ogiagbe Wilfred wà yíwá mi ooo Solomon demudia gbe no sakai osa gbe oda usamudia o mangbe ino dia na o mangwa munse we ko aspele yen aspele o mangmense ida we na estimo Joseph o mangmense no ko yiwa ogbonse ọmọ ẹgún òun ọmọ gbọ̀nsẹ̀ o
o ma gbon se o saya we ogbon gbe o saya we gbe saya mori gbe o du ware o gbe first also saro o mo gbe o won David ore mana David ore mo o ma gbon ni ma gbon ni we from Jagbe going gone Taumo everybody wa ya tono mo Taumo ama ogodo oye amen oye ya men won oni me lowo oko ama ogodo oye ya men won amen o ya won wa se ba ni amen kiro do tuto abe no wa dano de we boy la aya men won amadi ya won gwaleba amen gwaleba ni amen okay kino rima amen ami eni even so man gwagma me owe mi eni me ari abai ami eni amen oba wakobo ni buwa okay na ti dian gbe oye de keso asatin we for dopa awa ipe de va ma ya we okay ogo wana do gbo okova ami o no ma ona wato buetie ami o no ma ona wato buetie iti enu ya go wa no to buetie o gele bi on to buetie utiaida wan yo wotie kwo we uwogodo wotie kwo we uwogodo they not kwo uwogodo do mai we ona ya Ada be ye ifun isen. Onwe o magwagbon. No saka o sa o magwagbon. O saro o magwagbon mai mi no egu agbon o. Wa magwagbon. Adesuwa o magwagbon. O se mi ge o magwagbon. Ayon don't do on magwagbon oris magwagbon okay wa ya wa wa magwagbon society o ya ibo wa ya wo wagbon no mase okay ana Solomon dem dia gbe so wa ana Jim Lee gbe so wa magwagbon ani hin magwagbon Joseph magwagbon won ya wu magwagbon ni mi ma spell se magwagbon anyway na gbon Jim Lee go okay atumu gayo Eki ogodo yoti kwo ugodo eki ogodo okay eki how okay eki ogodo akubo yo akubo de bua wa ma Edo ya ma o ise no iso egbe agele ono na yen o yo owie do o digwe ma ni bi digwe o ko arriba agbeki efo na oni igbo
ba mi lo kwa gbe. Oko. Mi lo kwa gbe. Ni ta mo gwa. Oh, where here? Oh, where my channel? Mama Gia, oh, ni agbon e magia you, o get my me, oh, is where my channel. Okay, again, but here, Evi, now, ya sam me, we over ye, iwe kan. Wati evi na ya ta mebe ogodo ye iweke a iweke kataban abo wa evi na wo ya fe de iweke evi na ya ta mebe ogodo ni ali eke na weke ni ba iti evi ni wati evi na ya ta mebe ogodo ye iweke ha uko ve u ita fo na kakenu okakenu we Oh, magbe. I don't know ikoba. Oh, magbe. Ikoba, magbe. Oh, iri. Oh, Jim Lee. Ute man gwagmo mi nokin. Oh, Jim Lee. Won ban gwagmo. Oh, ikoba. Oh. Isa. Ikoba, Aradian. Who? Oh, a wake bokiti, a bokiti, oh, a bokiti, Ikoba, oh, Eluba, oh, Ikobo, among me, even I asked me, I asked me, I'm more than I weekend. But say, Ipokiti. Oh, Ikoba. Hey, Ikoba. The Nikoba one. Ikoba ebo we. Oh, Kekado ya Bikoba. Then I asked me, Ogodo. I'm more than I weekend. Huh? They want Solomon Bebo. Oh, well, oh, when you paro, even not me, ma. Translator, ma on you. No, Anakin. Okpan, okpan. Okpan, Eluba, Pokiti, Hayriva, Urame, Solomon, Urame. If they don't know Rame, Omeni. Iruko, Udame, Eni pa no ati eni pa kan no. Ebe logo ye, Udame. Iri want me no going okay going gone. Okay, tamu. Ukegba tievini. Ukegbo na ya samme. Bo godo amuari kana nwina. Ukegbo. Ikpo pan aki okay, Uzokbo, Atana, Ikbo, Ukegbo. Okay, Mwegbe ni hehe. Omwefo. Alright, iwe di wiyo bonu wane ba o. Devi eva na yakun Ukegbo. Devi eva. Ami na yakun Ukegbo. Ya Yoruba. Koyo bugi awo. Ukegbo. Okay. Josephine wetin ya. Oh, okay. No saka okay, Ukegbo. De mi eva na ya kun Ukegbo. E mi eva no. Edebi. Ekege o akidimi. Ekege o e mi eva ya kun Ukegbo. E mi eva ni boki. Ona bona. De mi noki. Ona kewe ona. Constance Ojayawe. Okay, we aibo. Ema ure okay. Ukegbo. Okay. Ojayawe akpo bonu. Debi eva na ya kun Ukegbo akwen.
Akwen de vie va no kin. Heu. Ikan. O won pa bo. O won pa bo o bo pa ku. O bo pa ku. O pan. O pan. O ku o. Ahaba o. Solomon dem dia bo pa bo okpa gbe bo okeno ke. E vie va no. Heu, no sakare. Uwe won pa bo. O de ke okpa. Sakare de ke okpa. O sa tin. O tu. Rita Jackson, we iri ni omeni. Iri ni meni. Haleke. Ayreba. Ukoki, ina ya kwen aka, na mwen na ya mwen. Ina ya kwen ukegbo, ewie vano. Reverend, aboki o. Gege, ake o. Wilfred Ugagbe Ogbe o. Bon, Eriha. Ugagbe Ogbe. Ayere Ibadan we gbe. Ayan lele. Wilfred Ugagbe Ogbe. Going, gone. Wayage. Uko kebe ikan. Aya kun ukegbo. Uko na ya samen. Kebe ikan. Ikan ni aya do tutu ado seleva ado do nu ado do iriyo na aya sie bege ikan ni ado tutu ukoni ado do seleva ado riye mu ado do iriyo iri ni kan we no ado na aya sie uko kebe ikan aleke o wabege ikan kebe uko aya kwen ukegbo apobo iwa wa fi le popo yo o wa ma fi le popo yo runda wa ma na okay obedo he ona rien gbe wo ona rien gbe u kakabo o edimi o wa ti e ba ne no nya wa le ne va no do gwenwin na wa ti e ba ne no nya wa le ne va no do gwenwin na ba ti e ba ni they are not the same no saka yosa owuko kebe okpan opa yankin oyan apa uko ama efian uko ni wa eyan pa to boy I fi nu yo opan ara efian uko ye va ye ha opan ye wewere aya sama ya balame eye uko na wa ya sama wa do fun sunu uko ke opan opa ma ko yo we so na no wa ti e ba de no nya wa lene e ma no do gwenwin na o ron pa we ti aye ma e wa e ma oni e ba nu le e su ko eyan paro na wa ti evi ya fe ba e ke ba nu le ndu ya go wa no ri no ma no do gwenwin na ini ni mati ma pa ya we abi ye ba o tan we o wa e ba abi ye ba we so kun o ki on pa do ye wa o we molu ba mama ye se ba e ma bogi ama ye se ba e molu wa be ge yo na o ron pa we nya ke wo nya ke wo ya ibo pon me pon yo ya ibo edo na do ba ti ba ne o ma no nya wa no le ne ma no do gwenwin na
mi weekend. Olema, olema. Bolu, bolu. Okay. Okma oye wara. I want to know. Okay, olema. Eba no nya wa lene ma no dogwa wina. Emi weekend. Erio. Eni. Na wa tie ni ba eke ba e ni ma no nya wa le ni ma no dogwa wina. Going anyito akpu wakpu ala hi owe fried rice fried rice isa o edinwina aka edinwina na nwina iweken ati ba ene no nya wale owe na gbo do rio okeke ati ebore wa do we wa nya le no midun emeke fried rice going gone ba ene no nya wale no ri ene ma no do gwa nwi na ache ego no owe nwa do ego ati wa eni ọkùnrin náà wáyé ìyàn ọkùnrin náà ọrẹdẹ ọkùnrin náà wáyé mà ọkùnrin náà wáyé bà alẹ́ ẹ̀nẹ̀ ayé tiẹ̀ mà nágbàwìn náà anádógún àwọn wà lárí náà lórí ìwà ẹni ọ̀nà èrò àpòbọ̀yọ̀ àfilẹ̀ pópó yọ ọ̀nà náà ní àmúre náà èdè ni mẹ́ẹ̀mẹ́ àbòlàdìyàn wage masobe ni obehi won ta eni me mi amula dia wage webe ni obehi me man ye ni obehi ni na atutie ni amula dia na ewi na ya fie ekan na ya ro ekan na ya le na ya le ekan ati wa ti mi ni ewi na ya fie ekan na ya ro ekan na ya le ekan ati dash ati emi ni koven mi opa kan aka na mi opa kan emi opa emi na ya fie kan aya ro kan aya ya le kan aya fie we die ba ti emi ni edi ni me ye mi amula dian du we be ye ni obe mo we la dian ba ti emi ni agogo yan to ejube egwe no saka yo sa eni ebo niki be do atie edo language hard we ogele hard ubi egwe eni ebo wegme eni ebo it will be going okay wait a minute koyiwa gbe be ya ye egele no orupon koyiwa gbe obi egwe izekan agado my worry all right going gone koyiwa gbe o bebe aya zekan aya wekan aya yalekan o bebe koyiwa wese Wilfred ugagbe we umalagwe wage edo tie o bebe mewenji umalagwe wapobo na ugagbe
umalagwe memeka oni da o umalagwe wage no bo bebe me wati ai matie bebe wakpobone Wilfred ugiagbe umalagwe ma ni edoni de wage gele no ọ̀nà yóò kẹ̀kẹ́ o ọ̀fọ́ ọ̀rẹ́ ẹ̀ náà fò ọ̀fọ́ ọ̀rẹ́ ẹ̀ náà fò ọ̀rẹ́ ẹ̀ náà fò ọ̀rẹ́ ẹ̀ náà fò ọ̀dẹ̀gbẹ́dẹ̀ ụzọ ànọ̀dé ọ̀dẹ̀ Friday nọ̀dẹ̀ ọ̀dẹ̀gbẹ́dẹ̀ ẹ̀nọ́nyàwá ọ̀lẹ̀ òwá hìá tiẹ̀bù hìá yé ìwìnà ẹ̀nọ́nyàwá hìá tiẹ̀bù yé ìwìnà ẹ̀nọ́nyàwá ọ̀rìlẹ̀ òwà dáadáa òwà ọ̀rìwà hìá ọ̀rìtìẹ̀bù hìá ọ̀rìtìyà ní adóhùn ìnà david náà ìrẹ́bà ìmọ̀nà gẹ́gẹ́ ooo saka ọwẹ́ this one na ogisobini o ogisobini ọjọ́ nìkan wẹ ẹ̀dùn náà wá sẹ́ ohun ẹ̀rádẹ ẹ̀wà náà olù ẹ̀wẹ̀ olù gariba prayer nenemi owa idon dia na ugbe Solomon dem dia ugbe ayire bai yan ivan igbe yan mangwa mese o but yan gbe yan on de nya wa hu no ya tiebo o tiebo ya tie oluwa ya o yan de huna akidime ba we de si akidime ugbe akidime ugbe Jim Lee avant ndi obonu Jim Lee ugbe o wa gbesowa aremi o ma spell Wilfred ebo Clarence John ugbe maybe akpata ugbe okay ayil de no ire ma mami madame da Silva abokin o mare rere si o Richard Jackson ugbe blessing o bangbe godo adesuwa igegbuwa ato ugbe okay Isaac ugbe Simon Joseph ugbe sowa gare o waya gare o tawo ìnáyà wa olúro uri ma uro ri uri oyi luro ìnáyà wa oyi luro ya oyi tiabo ya ni ado wina uro uri wọ́n na ya spell uro uri uro oyi luro ọkùnbọ̀ yìí wá o agogo ọ̀tún náà o màá sẹ́ àwọn náà ẹ̀dẹ́ Friday náà dé màá dẹ̀ gbé sọ ọwọ́ wa náà ó yà tọ́ ìgbé ya o yìí o ọwọ́ wa náà bọ̀ o yà ó yóò náà yà bọ̀ wá ẹ̀ ó dẹ̀ gbọ́n ní làdíà wàyà bẹ́ẹ̀ o wàyà náà rí ọ̀wẹ́sẹ̀ Joseph you know where automatically translated mine na ya ka o umame o automatically translated be na ya boy translated gbe automatically man Obaseki ya gogo agedo uro no wapobo na egbo wa wa fi le popo yo wese wa ya ma o edo ya fe no re wa ma no re wi na ata me no mari no ho wi na ata me no ma ho ma ru edu na bu wa ne de ya fe ma do azolo ladian na do wa ta mago agbon mago atie mago azo ma u ya pion ere na tie she pion na me ke na ari un ta gbon ya no bu etu no re China no bu etu no re Australia no bu etu no re UK o ya u ya pion ere she le ba se ba u ya pion ere
subscribe la ho we ya pin subscribe ama ye mi ebu na gwa lobo subscribe na ebo ya en we ewi na gele ma ta yi go gbon ta yi go do u ya gbeni we yo gbeni we ye subscribe la ho obi edo pa gbeni we ye subscribe na be mi ero na ma ge mi na won yen go be ma ba wi ma na do je ya we ki we bagbe ke tun bagbe ko se we bagbe happy on ge subscribe dan mi ke na ka wo gele ma wo se wa ya we se wa ya no we pon wa we se ta gba fi angbu wa wo ga ri run gyosa won ya won sa lo bo we se gbi ma manedo una ri eti we wan ni ma we na ya bo wa eti mi ma na ri eyan oko we na ya won do eti mi ma we na ya gba ore mo eti na ri ni ma na ya gbogbo eti na ri ni ma na ya doki we so sa lo bo ro do mi edo kedo no ba do wan ba mi na wu mama do ba mu aba ri ma bi ma yan ki abore mama do wan ra ri ma bi ma yan gbogodobo mama do wan ba wa ri ma bi ma yan si ho we so sa lo bo ro do ana ye hi ha ma mi mana do wan mana do ayo bo mu emi hu na ye ma no ma na ye ma na yo bo ru na ye ma we se we de ya nfun idagbon wa uwe ne ya ma agbon agile ma imara fe yo bo mu iso imara ma to mu imara won ro edura ma mi ya fefe na ya nyagbon odi Jesu Kristi do nyawa ise oba ewa inoredo ora to ori pobe kete riega ma wa riga ma ori yo pe on dugie oba ilobo efo ise oba to ọpẹ ise edo wa we so ise wa happy on re share wa we happy on re subscribe remi amia o ri yo boy wuna na o no make na so kan o o saguma yaro ise bye bye.